Ẹ kúrọ̀lẹ́, àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò àfàlọ́ kọ̀mọ̀ láṣà. Lọ́sẹ̀ tó kọjá fún ẹ̀yin tẹ́ máa ń bá wa fi ọkàn bá àlọ́ yìí tẹ́ máa ń bá wa fi ń bá a bọ̀. Ohun tí a gbé yẹ̀wò ni àṣà ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Báwo ni àwọn bàbá ńlá wa, báwo náà ṣe máa ń sọmọ lórúkọ kó tó di pé ayé ọ̀làjú eléyìí tá wà lónìí yìí kó tó di pé ó dé. Ẹ̀yin tẹ́ láǹfààní láti wo tọ̀sẹ̀ tó kọjá, inú mi ó dùn, màá dẹ̀ gbà yín níyànjú láti lọ wò kẹ́lẹ́ bá mọ ibi tí a mẹ́nuba ọ̀rọ̀ dé lọ́sẹ̀ tó kọjá. Lónìí a fẹ́ wo oríṣiríṣi orúkọ tàbí ìsọ̀rí orúkọ nílẹ̀ Yorùbá. Káwọn Yorùbá tó sọmọ lórúkọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá, ó ní onírúurú nǹkan tí wọ́n máa ń wò, bóyá nǹkan tó rọ̀ mọ́ ìbí ọmọ ni, bóyá irú ìdílé tọ́mọ ti jáde ni, bóyá nǹkan mìíràn ni. Olóríṣiríṣi nǹkan táwọn Yorùbá tí wọ́n máa ń gbé yẹ̀wò kó tó di pé wọ́n fún ọmọ wọn lórúkọ láyé àtijọ́. Ohun tá a fẹ́ ṣe lónìí nìyẹn. Ìsọ̀rí orúkọ àkọ́kọ́ eléyìí tí wọ́n mẹ́nuba nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní òun ni orúkọ àmútọ̀runwá. Àwọn orúkọ wo là ń pè ní orúkọ àmútọ̀runwá? Orúkọ àmútọ̀runwá òun ni àwọn orúkọ tó ní ṣe pẹ̀lú bí a ṣe bí ọmọ náà, ọ̀nà tí ọmọ yẹn gbà wáyé, tàbí orúkọ tó rọ̀ mọ́ irú ìbí tàbí irú ìbí tí a bí ọmọ náà, ìyẹn ọmọ tí a fẹ́ sọ ní orúkọ. Orúkọ àmútọ̀runwá, lára orúkọ àmútọ̀runwá nílẹ̀ Yorùbá láti rí Táyé àti Kẹ́hìndé. Kí ni ìdí tá a fi sọ wọ́n ní Táyé Kẹ́hìndé? Ìdí tí wọ́n fi sọ ọmọ ní Táyé Kẹ́hìndé ni pé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìbejì, ìyẹn àwọn ọmọ méjì tàbí lẹ́ẹ̀kan náà tàbí lọ́jọ́ kan náà, àwọn náà máa ń sọ ní Táyé àti Kẹ́hìndé. So àwọn irú orúkọ báyìí ní Yorùbá bá ń pè ní orúkọ àmútọ̀runwá, látọ̀run náà ti mú wá. Tẹ́ bá ti bí ìbejì nílẹ̀ Yorùbá ti mọ̀ wípé èyí àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní Táyé, ètò kọ́kọ́ wáyé náà méjèèjì ní Táyé, ètò wáyé sì kejì òun ni Kẹ́hìndé. Orúkọ àmútọ̀runwá nìyẹn. Lára orúkọ àmútọ̀runwá láti rí Ìgè. Ìgè ni ọmọ tó mẹ́sẹ̀ wáyé, ìyẹn nígbà tó fẹ́ bí, tẹ́ pé bó ṣe ń bọ̀ wá tó fẹ́ bí, ẹsẹ̀ ló kọ́kọ́ jáde síta. Bákan náà ni a ní Òjó tàbí Àìná, ìyẹn àwọn ọmọ tó gbé olubi wọn tàbí ibi wọn kọ́rùn, their placenta ó lọ́mọ wọn lọ́rùn ní àkókò tí wọ́n bí wọn sáyé. Àtọ̀run làwọn ọmọ bẹ́ẹ̀ náà ti mú orúkọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ti mú wáyé. Òjó tàbí Àìná, èyí tó jẹ́ ọkùnrin nínú ọmọ tí ó gbé ibi rẹ̀ kọ́rùn wáyé, òun ni Yorùbá ń pè ní Òjó. Èyí tó bá jẹ́ obìnrin, òun ni Yorùbá wọ́n ń pè ní Àìná. So àwọn orúkọ tó rọ̀ mọ́ bí a ṣe bí ọmọ yìí, òun ni Yorùbá ń pè ní orúkọ àmútọ̀runwá. Kì í ṣe pé òbí ló pinnu pé ọmọ jẹ́ Táyé àti Kẹ́hìndé. Orúkọ táwọn ọmọ yẹn gbé wá látọ̀run wá ni. Àwọn ìsọ̀rí orúkọ bẹ́ẹ̀ yẹn ni Yorùbá ń pè ní orúkọ àmútọ̀runwá. Ìkejì tá máa wò ní orúkọ àbísọ. Ìyẹn orúkọ tóbi tó mọ̀ọ́mọ̀ fúnra rẹ̀ fún ọmọ lẹ́yìn tán bí ọmọ tán. Orúkọ àbísọ kò ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ọ̀nà tán gbà bí ọmọ yẹn. Orúkọ tó wu òbí lọ́kàn pé ọmọ yóò máa jẹ́ ni. Bí àpẹẹrẹ Bọ́láńlé, Bùkọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí òbí bá lóyún tó bímọ tán, yóò ní orúkọ tó ní lọ́kàn láti fún ọmọ tó bí. Yálà wọ́n bí níbejì ni, wọ́n bí nígè ni, wọ́n bí ní Àìná ni, wọ́n bí ní Òjó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orúkọ bẹ́ẹ̀ ni Yorùbá ń pè ní orúkọ àbísọ. Èyí tó kàn ní orúkọ ìdílé. Oríṣiríṣi ìdílé ló wà ní ilẹ̀ Yorùbá. A ní àwọn ìdílé tó jẹ́ pé ní ìdílé yẹn ìlù ni wọ́n ń lù. Àwọn ọmọ tí wọ́n bá bí ní ìdílé onílù náà máa ń jẹ́ bí orúkọ bíi Àyángbadé, Àyándélé. Àwọn onílù, orúkọ mìíràn tí à ń pè wọ́n nílẹ̀ Yorùbá ni Àyàn. Nítorí náà tẹ́ bá ti rí àwọn tí orúkọ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú Àyàn, ó túmọ̀ sí pé ìdílé onílù ni wọ́n ti bí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀.
nítorí náà orúkọ bíi Àyàngbadé, àyàn ṣe kinní kan, àwọn orúkọ yẹn ó ní ṣe pẹ̀lú ọmọ tí a bí ní ìdílé onílù. Àwọn ọmọ tá a bá wá bí ní ìdílé onífá la máa ń gbọ́ orúkọ bíi Fáfúnmi, Fáṣèyí, Fáṣekinní kan. Tẹ́ bá ti ń gbọ́ àwọn orúkọ bíi Ifá ṣe kinní kan, ó túmọ̀ sí pé orúkọ ìdílé ni, àti wípé ìdílé onífá òun ni wọ́n ti bírú ọmọ bẹ́ẹ̀. Tẹ́ bá ti ń gbọ́ àwọn orúkọ bíi Eégúnjọbí, Eégún ṣe kinní kan, Eégún ṣe kinní kan, n ò fẹ́ kí fọ́nrán yìí kó gùn jù bẹ́ẹ̀ yẹn lọ, ju bó ṣe yẹ lọ. Àwọn ọmọ tó bá ti ń jẹ́ orúkọ mọ́ eégún lára báyìí, ẹ ó ti mọ̀ wípé ìdílé eléégún òun ni wọ́n ti bí wọn. So onírúurú ìdílé ló wà nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ wípé ó ní àwọn orúkọ ìdílé tán máa ń fún àwọn ọmọ wọn tí yóò fi àmì hàn níbi yòówù táwọn ọmọ yẹn bá dé wípé dájúdájú ìdílé báyìí òun ni wọ́n ti bírú ọmọ bẹ́ẹ̀. Àwọn orúkọ yẹn là ń pè ní orúkọ ìdílé. Èyí tó kàn ní orúkọ àbíkú. Àwọn ọmọ tí à ń pè ní àbíkú ni àwọn ọmọ tí wọ́n pé bó ṣe bí wọn tán wọn ẹ̀ dúró jayé. Bóyá obìnrin lóyún sìn ó bímọ, ọmọ yẹn wá kú. Láyé òde òní a kì í karú àwọn nǹkan báwọn sí, ṣùgbọ́n láyé ìjọ́un àbíkú máa ń ó wọ́pọ̀ gan. Ẹ mọ̀ pé ìṣègùn òyìnbó kò tí ì wọ́pọ̀ láyé ìgbà yẹn. Àbíkú sábà máa ń da àwọn baba ńlá wa láàmú. Tí wọ́n bá ti wá rí i pé àwọn ń bí àbíkú léra báyìí, ó ti ní orúkọ tán mọ́ padà sọ irú ọmọ tí wọ́n bá ń bíkú léra tó wáyé pé bóyá lẹ́yìn tí wọ́n bá gbìyànjú tán fọwọ́ lé jẹ́ tán ṣe tán lọ gbá tán làwo, tí irúfẹ́ òbí tó ń bí àbíkú yẹn tó bá padà wá bí ọ̀kan tó dúró, wọ́n gbàgbọ́ wípé ọmọ tó ti ń kú táwọn ń bí tó ń kú yẹn náà ló tún padà wá. Ó sì nírú orúkọ tán mọ́ ń bí àwọn ọmọ náà láti dè wọ́n mọ́lẹ̀ kán mọ́ bá kú mọ́. Tẹ́ bá ti ń gbọ́ àwọn orúkọ bíi Kòkúmọ́, Ìgbẹ́kọ̀yí, Kúkọ̀yí àti bẹ́ẹ̀ lọ, àwọn orúkọ àbíkú nìyẹn. Tẹ́ bá wádìí irú ọmọ bẹ́ẹ̀ dáadáa, ó túmọ̀ sí pé ọmọ yẹn wọ́n ti bí ní àìmọye ìgbà ṣùgbọ́n tó ń padà tí ò dúró mú mi ayé. Orúkọ àbíkú nìyẹn. Orúkọ tó kù kàn tí màá mẹ́nubà ni oríkì. Lára ìsọ̀rí orúkọ ni oríkì wà. Nílẹ̀ Yorùbá wọn ẹ̀ kàn sọ ọmọ lórúkọ kán mọ́ ní oríkì. Láyé òde òní lẹ ọmọ lè jẹ́ ọmọ Yorùbá tẹ́ni kí ni oríkì rẹ tí ò ní rí nǹkan kan mú dání tàbí mú jáde. Ìdí ni pé àwọn òbí rẹ̀ gan wọ́n ti ń sọ èdè Yorùbá di ohun tó ń jẹ rodò lọ́mú mi. Ìdílé tó bá jẹ́ ìdílé Yorùbá tó lóòrìn dáadáa tí wọ́n sì gbá èdè Yorùbá mú dáadáa, ẹ ò ní rí wọn kí wọ́n bí ọmọ kán mọ̀ fún ní oríkì. Lára oríkì tí àwọn Yorùbá máa ń fún àwọn ọmọ wọn láti rí Àbíkẹ́, Àṣàkẹ́, Àdìsá, Àjọkẹ́, Àmọ̀kẹ́ àti bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti ń gbọ́ irú àwọn orúkọ báyìí, oríkì lábẹ́ ìsọ̀rí oríkì, orúkọ oríkì òní Yorùbá ló kà wọ́n kún. Ohun mìíràn tí màá mẹ́nu bà ní orúkọ ìnagijẹ, nickname ní Yorùbá ń pè ìnagijẹ, àní àwọn onígẹ̀ẹ́sì ń pè ìnagijẹ. Orúkọ ìnagijẹ náà wà lára àwọn orúkọ nílẹ̀ Yorùbá bíi eyín fúnjowó, eyín mẹ́nigún, ìbàdí àrán àti bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìnagijẹ tí àwọn Yorùbá máa ń fún èèyàn tàbí fún ọmọ eléyìí tí wọ́n bá bí ni. Bóyá ọmọ tó jẹ́ pé ó lẹ́wà gan nígbà tí wọ́n bí, wọ́n lè fún ní ìbàdí àrán, wọ́n lè fún ní eyín fúnjowó, eyín mẹ́nugún àti bẹ́ẹ̀ lọ. Àwọn orúkọ báwọn orúkọ ìnagijẹ òun ni wọ́n jẹ́. Mo lérò pé bí mo ṣe yànnàná àwọn orúkọ àti ìsọ̀rí orúkọ tí àwọn Yorùbá máa ń fún àwọn ọmọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan yẹn láì gba àkókò wa ju bó ti yẹ lọ, mo lérò pé ó yé wa. Lóde òní la ka àwọn orúkọ tàbí ìsọ̀rí orúkọ yìí sí dàbí aláràmọ́. Ẹni tó ń jẹ́ Àyàngbadé tó ti mọ̀ pé ìdílé aláyàn lòun ti jáde, ó sọ wọ́n gan lónìí kírú ẹni bẹ́ẹ̀ kóun náà wá bímọ lóde òní, kóun náà wò pé àyàn ṣe kinní kan, ó ní orúkọ tí wọ́n fún mi tó sì jẹ́ orúkọ ìdílé wa, yémi náà wá orúkọ àyàn kan tó dára tí mo lè fún ọmọ wa. Ẹ jẹ́ ká padà sílé o. Ẹ jẹ́ ká gbìyànjú láti gbé èdè ilẹ̀ wa lárugẹ.
ẹ mọ́ gbàgbé wípé èdè tá a bá fi kọ́ ọmọ, èdè tá a bá fi kọ́ àwọn ìran tuntun tí wọ́n ń ṣẹ̀ lónìí, dandan ni kírúfẹ́ èdè bẹ́ẹ̀ kó jẹ rodò kó lọ mu mi. Tó bá mú tí àwọn òyìnbó aláwọ̀ dúdú àmì aláwọ̀ funfun tí wọ́n ń wá sílẹ̀ Yorùbá láti kọ́ èdè wa, láti kọ́ nípa àṣà wa, kí ló wá ṣe àwa tá a ní àṣà ọ̀hún, àwa tá a ní èdè ọ̀hún, tá a ní lè gbé lárugẹ nínú orúkọ tá à ń sọ àwọn ọmọ wa. Ọmọ mi ò lórúkọ Yorùbá, ìdílé mi tó bá bímọ láyé òde òní lè lórúkọ Yorùbá kan nínú orúkọ tí wọ́n sọ ọmọ wọn àti ẹ̀gbọ́n torúkọ inú Bíbélì. Ṣùgbọ́n tẹ́ bá ti ń sọ ọmọ ní orúkọ inú Bíbélì kan, ẹ jẹ́ ká wo orúkọ tó jẹ́ orúkọ Yorùbá náà tí yóò jẹ́ orúkọ àbísọ ilẹ̀ Yorùbá tá a lè fi gbé orúkọ yòówù tó jẹ́ ti èdè Gẹ̀ẹ́sì tá a bá sọ àwọn ọmọ wa. Orúkọ òyìnbó tẹ́lòmíì sọ ọmọ lóde òní kò mọ̀ túmọ̀ rẹ̀ o. Àwọn míì tán sì mọ̀ túmọ̀ rẹ̀, àwọn tí ń bá wọn pe orúkọ yẹn ńkọ́, àwọn èèyàn bá wọn pe orúkọ yẹn bálabàlá nígbà tí wọn bá gbé èbó, nígbà tí wọn bá mọ ìtumọ̀ orúkọ yẹn. Ṣùgbọ́n nínú àwọn orúkọ táwọn máa forú àwọn ọmọ wa láyé òde òní, ẹ jẹ́ ká gbìyànjú láti rí dájú pé orúkọ Yorùbá wà níbẹ̀, kì í ṣe fún nǹkan kan láti gbé èdè ilẹ̀ bàbá wa lárugẹ ni. Ohun tí ètò yìí sì wà fún nìyẹn. Àfàlọ́ kọ̀mọ̀ láṣà, a fi oríṣiríṣi ọ̀nà kọ̀mọ̀ láṣà kí àṣà ilẹ̀ Yorùbá kó má bàa jẹ rodò lọ́mú mi. Mo lérò pé ẹ tún ti gbádùn ètò tọ̀sẹ̀ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ ti mọ̀ wípé látún òun ni ọjọ́ ń yọ. Ẹ ó tún láǹfààní láti tún kọ́ ẹ̀kọ́ mìíràn nípa àṣà ilẹ̀ Yorùbá, yálà nípa àlọ́ ni tàbí nípa ìsọ̀rọ̀, ìfọ̀rọ̀jì ọ̀rọ̀ tàbí ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ eléyìí tí yóò dùn tí gbọ́ngbọ́n yóò sì kàn sí. Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà ló ti tún mú ètò tòní wá fún yín lórí ètò Àfàlọ́kọ́mọláṣà tọ̀sẹ̀ yìí. Ẹ̀yin wò wá ní ẹ sì ń fẹ́ràn wa, ṣùgbọ́n ẹ ò tí ì láìkì ìkànnì yìí, ẹ ò tí ì tẹ láìkì, ẹ ò tí ì fọ́lọ̀ ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ ètò yìí lórí Facebook tàbí lórí ìkànnì YouTube, ẹ ò tí ì fọ́lọ̀ rẹ̀, ẹ ò tí ì subscribe, ẹ̀yin ò tí ì bá wa share rẹ̀ sí sáwọn social media handles yín. Inú wa yóò dùn tẹ́ bá lè ṣe lè fún wa láti ṣe kóríyá fún Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà ni. Olúwatóyìn Ayọ̀olúṣọlá lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ náà ti bẹ́ mi o níbi tó ti ń jẹ kàkà tó fẹ́ kọ yangàn lé. Ìpàdé wa lórí ètò yìí ńkọ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ náà nìyẹn, láṣẹ Elédùmarè. Kó tó wá di lọ́sẹ̀ tó ń bọ̀ ńkọ́, mo ní ire o, ire kàǹkà.